Travis dà. Ó ń sóúnjẹ. Ẹ ṣáà ti parí ìjà kẹ́yẹ́ ìjà àwọn ìjà bébì yín yẹn. Àjà o. Akọ misunderstood ni. Misunderstanding. It's called Misunderstanding. Yeah. Thank you. tó bá ti wá love obìnrin tẹ́ bá ní misunderstanding jẹ́ kó máa wà nulẹ̀. Kò kí ń dúró. Ó máa ń kúrò nulẹ̀. No, what I mean is jẹ́ kó wà ní àárín yín. Jẹ́ kó wà ní àárín yín. Má máa sọ síta. Ó máa ń sá lọ tí bá ti fẹ́ bá sọ̀rọ̀ nínú yàrá. No, má kò ń ṣe online. Ọkùnrin. Tó bá wá online, tó bá wá sí online gan tó bá wá rojọ́, ọkùnrin ni ìwọ má rojọ́. Ṣùgbọ́n ọkọ mi. Mo ò tẹ ẹni ṣe mọ́, mo ò fẹ́ máa ṣe mọ́, kò dáa. Má ṣe mọ́. Tó bá ti ń bínú, o lè pa fóònù ẹ̀. Tó bá ti ń bínú, pa fóònù. Ṣé màtẹ bá ti ń yá àwọn èèyàn, wọ́n máa lọ máa tẹ̀sí òun pé filẹ̀ fọmọ ẹ lẹ̀. Àwọn tó tẹ̀sí ẹ náà ló máa tẹ̀sí mi. It's a normal thing in life. People will say things. Let me give you a gist. Ọkọ mi, ó post èèyàn kan tó jọ ń ṣe fíìmù. Àwọn èèyàn bẹ̀rẹ̀ tí ń sọ pé àtijọ́ àdẹjà. Ẹ̀yin èèyàn wa conversation lẹ́ẹ̀rin arábìnrin tí a mọ̀ sí Tóyìn Abraham àti arákùnrin tí a mọ̀ sí Bella ó ti jáde òní bí Tóyìn Abraham ṣe ń advice rẹ̀ lórí relationship Bella wípé gbogbo àwọn ọ̀rọ̀ tí ó bá ti ṣẹlẹ̀ lẹ́ẹ̀rin pẹ̀lú olólùfẹ́ rẹ̀ wípé kó máa gbé wá sí orí íńtánẹ́ẹ̀tì mọ́. Àwọn ọ̀rọ̀ tí Tóyìn Abraham ń sọ nìyí, àwọn advice tó fún Bella nìyí. Ẹ jẹ́ ká gbọ́ èyí tó kù. I can decide that to take marriage wa off social media ni. Ìwọ náà mọ̀ ebo mọ̀ wa ebi tẹkùn bí everybody gbogbo yín máa ń wá sọ́dọ̀ wa. Èmi àtọkọ mi ò já àlejà. So bí ilé ayé ṣe rí nìyẹn. Táwọn èèyàn bá rí ibi tó ń dùn ni èṣù máa ń wá. So ẹ̀yin náà wá sí èṣù láyé. Ẹ̀yin náà lẹ ní gbé èṣù láyé. Eléyìí di permanency, sabi permanency ni. No more going back. Tó lọ́n bá kọ yín pọ̀. Kí ni títí wá? Àwọn ò lè sọ pé kẹ́ má fẹ́ ra, but just be careful. Má yẹ kọ́rọ̀ yín máa dé orí social media because téèyàn bá bínú gbà mí èèyàn ò ní mọ nǹkan tó máa sọ. Ni mo lọ sọ rọ́bìṣì. Ìyẹn náà ò ní ṣerú ẹ̀ mọ́. Ọmọ ẹni ò ní burú títí tí ká fi fẹ́kùn pàjẹ́. Ní pẹ́ a máa bẹ̀rù náà ní títí tó máa fi gbọ́. Ṣé wọ́n bóun ló kọ́kọ́ lọ sórí mídíà gbà ẹ̀? Àwọn èèyàn wá tẹ̀sí mi pé kémi lọ nígbé obìnrin ní agbára o, nígbé tóbìnrin bá sọ pé mo bí tiẹ̀, nígbé mo máa fall. Èmi náà wá lọ sọ́la yìí mo wá lọ sọ rọ́bìṣì. O lè fọ àfi tó bá jẹ́ pé àwọn èèyàn Ọlọ́run ló fún ẹ lógo. Àfi tó bá yẹ pé o lọ wá tó bá lọ wá ní irú nǹkan báyẹn máa ṣẹlẹ̀. Ọ̀ tó bá yẹ pé Ọlọ́run ló fún ẹ kò jọ ò ní jábọ́ kò sẹ́ni tó lè gbà. Àmín. Ẹni náà tàbí nínú obìnrin àbí tàbí agbègbè jáde tó máa fọwọ́ bòràwọ̀ ẹ mọ́lẹ̀.